Mrs Yetunde Ọláníyàn Oyèlọ́lá lé lọ́dún ẹ̀já lọ sílùú Ìnísà lẹ́gbẹ̀ẹ́ Èjìgbò ká lọ kí wọn pé happy birthday ma many happy returns of the day. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ẹ ṣé o ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ẹ ṣé o ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ó dára ká máa kayọ̀ ọjọ́ wa kó lè tọkàn wá sí ipa ọgbọ́n àti ọ̀nà òdodo pẹ̀lú bí òní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tá a wà yìí 1st January ṣe jẹ́ ọjọ́ ìbí Mrs Yetunde Ọláníyàn Oyèlọ́lá a kí wọn pé orí kádùn o we say happy birthday and many more. orin ayọ̀ mi ọmọ kò lẹ́yìn mi ìjó ayọ̀ mi kọ́má jò lẹ́yìn mi ọpẹ́ ayọ̀ mi kọ́má dá lẹ́yìn mi èrè iṣẹ́ mi kọ́má kò lẹ́yìn mi. àmì Èdùmàrè ọlọ́jọ́ ìbí tòní ò ní kú láéláé màmá Àlíyà ò ní kú ní rèwerèwe màmá Aisha ò ní fọjọ́ ìbí tọdún ìdágbére àti báyìí jáwé àpẹ́ kẹ̀pẹ́ láyé àbáyìí jáwé jìrìn kíbi ó jìnnà sí rere ẹ ò ní gbọ́lá burú lórí ọmọ àtọkọ iṣẹ́ yín ò ní díṣẹ́ orí olórí ò ní kéré iṣẹ́ yín o ìgbà ọdún tẹ́ ẹ bá wá lò lókè pẹ̀ ọdún kan ló máa jẹ́ àmì lórúkọ Jésù. Mrs Yetunde ọlọ́jọ́ ìbí ó yá ẹ jẹ́ n kì í kí ní ó dùn Ìnísà lọ́kọ Ìnísà níyàwó ṣe bẹ́ẹ̀ ni Ìnísà òòyè ọmọ àkóbí ó rajó Ìnísà òòyè mọ́jọ ọmọ àforújà ẹ̀yin lọ́mọ àrífàsọlá ọmọ àrítàṣẹyẹ ọmọ arọ́bàtálá balẹ̀ lọ́jà ọba ọmọ afẹ́wùrà gbájagundà sínú ọtí káwọn la fi dálé haúsá obìnrin tẹ̀kúlú ìjẹsà yanrin pẹ̀lú àkàsọ̀ ẹ̀kọ́ bàǹbà lámúdà nísà ẹ̀yin lọ́mọ ẹnumújabẹ kékeré Ìnísà kínní àgbà Ìnísà àwọn lọ́mọràn èèyàn ò ní gbé Ìnísà kọ́mọ lè gbọ́n dẹnu torí pé ọgbọ́n bẹ lódò ikùn bàbá wọn. Mrs Yetunde Ọláníyàn Oyèlọ́lá ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí sàmọ́dún àsàmọ́dún sẹ̀mí olówó orí yín ẹni bí ọkàn yín adé orí yín tí ò ní ṣíbọ́ láéláé Prince Ìdòwú Oyèlọ́lá ló ń kí yín fún tọjọ́ ìbí.